Ẹ ṣé o, ẹ káàbọ̀ sí abala fèrè ní dún. Ẹ ti rí i pé tí fèrè bá ti ń dún ọ̀rọ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé náà ni. Káyọ̀dé Bámilọ́sìn ọmọ alààyè yín náà ni o, lórí ìkànnì Star FM 91.5. Gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn Kristi pátá ni mo máa ń kí. Ẹ kú ìrántí àti àjíǹde Kristi Olúwa wa o. Gbogbo mùsùlùmí òdodo àtẹ̀yìn ẹlẹ́sìn kan àbáláyé, gbogbo yín náà ni mò ń kí bẹ́ẹ̀ ti ń gbọ́ mi o. Ẹ wá ní bínú lónìí wípé a fẹ́ dàbí pé mo fẹ́ fárí apá kan dápá kan sí. Ẹ̀bí mi wá kọ́ ọ, ṣé ohun tó bá jọ ohun náà la fi ń wé ohun. Èèpo ẹ̀pà ló ṣàjọ pósí ẹ̀ lérí. Èní ni Gálílì, òun la ṣe ń fi gbogbo rẹ̀ sọrí ti ọmọlẹ́yìn Kristi. Kí ni mo tilẹ̀ wá ń sọ gan? Àtẹlẹ́sìn àbáláyé àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí, ṣe bí ọmọ kòkò kan náà ló mọ orí gbogbo wa, àbí ẹlẹ́dàá pé méjì ní. Ìjàre ìmọ̀ bínú sí yẹ kí mo fẹ́ wí o, ọní bátàbàtà ọ̀rọ̀ ń bá ta bá, ṣe ni kí dry clean ọkàn rẹ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ o. Díngìrè tí ń bẹ lọ́wọ́ mi, èyí táwọn obìnrin fi ń wo pancake ojú wọn kọ́ o. Ìwé mímọ́ ni nínú èyí tí mo fẹ́ ká ti jọ wo ara wa ipò gan tí a wà níwájú àṣẹ̀dá. Ìtàn ìrìnà kí ò sójú mi, àmọ́ tó bá jẹ́ tọ̀bọ̀ mo lè sọ díẹ̀ ńbẹ̀. Mo lè má lè fèdè fọ̀ bíi ti ẹ̀dà Joshua. Mo lè má máa wẹ̀ gbà bíi ti Deaconess Ruth. Bẹ́ẹ̀ ni mo lè má lè gbàdúrà bíi ti ẹ̀dà Elijah. Àmọ́ tó bá dọ̀rọ̀ ìtàn inú Bíbélì ẹ má yọwọ́ mi láwo. Nítorí pé èmi mọ̀ pé ìtàn ní kọ́ni lọ́gbọ́n. Ìrírí ní múni mọ̀nà. Ẹ̀mí mímọ́ ni wọ́n fi ní mọ̀nà láti ṣe atọ́nà ìtàn ọ̀hún lọ́nà tí ó tọ̀nà àti ní àkókò tí ó tọ̀nà. Ìtàn kan tí ò sojú mi àmọ́ tí mo kà á ni. Ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 2 sí 6. Níbẹ̀ nìtàn bọ̀dá ará Gádárà wà lẹ́ni tó jẹ́ wípé òun pẹ̀lú àwọn ẹ̀mí àìmọ́ pàdé gidi ni wọ́n. Síbẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ló na ìdọ̀bálẹ̀ rẹ̀ ńgbà tó rí Jésù. Ẹ ti mọ̀ rò wípé ó ń bù, irọ́ ni o, lórí irọ́ ni, kò họ́ nǹkan kan. Ọ̀pọ̀ òyìnbó kàn fi dídùn sẹwà lásán ní oró inú ẹ̀ òsà ìpégbèje lọ̀rọ̀ bọ̀dá. Thou shalt not be deceived by broader ways of worship ni mò ń wí o. Nítorí pé ẹ̀mí àìmọ́ tí ń bẹ nínú bọ̀dá Gádárà ò níye. Bọ̀dá Gádárà a máa ṣàgbèrè. Ipò tán dì mú nínú ìjọ kò díwọ́ pé kán má mu ọtí àmúranjú kankan. In Jesus name lẹ́nu bọ̀dá òní kó má dọ̀wọ́rú tó bá ti dọ̀rọ̀ owó. Nínú ọkàn wọn lórísun ẹ̀tàn wà, lórí irọ́ lọ̀rọ̀ wọn bá dé. Àwọn tó wá fẹ́ràn bọ̀dá sì ti gbìyànjú títí láti fọ̀rọ̀ Ọlọ́run dé, àmọ́ pẹ́bẹ́ ní já okùn ọ̀rọ̀ Ọlọ́run ọ̀hún. Ní ọwọ́ rẹ̀ ní àlùmọ̀kọ́rọ́ yí ọ̀rọ̀ Ọlọ́run wà, kẹ́ẹ̀ tó pe Genesis bọ̀dá Gádárà ti wà ní Galatia. Ó mọ Bíbélì ju Jòhánù onírìbọmi lọ. Ó lákíkanjú nínú ọ̀rọ̀ Ọlọ́run ju Pọ́ọ̀lù. Tó bá wá ń sọ̀rọ̀ ìrere àfi bíi ti Stefanu. Àmọ́ náà láyò lórí irọ́ ni nínú ibojì ẹ̀ṣẹ̀ ló ti jáde wá. Kò sẹ́ni tó lè bá bọ̀dá Gádárà wí mọ́, fírí ayé ló wà, ìmọ̀ ti pọ̀ jù. Ọ̀rọ̀ Ọlọ́run ò sufficient láti dá bọ̀dá dúró mọ́, kò sì wá àbàjẹ́ tí kò pé sọ́wọ́ bọ̀dá. Bọ̀dá gbé lára wọ̀ bí agbádá, ó fi ìwà ìrẹ́nijẹ ṣe àwọ̀tẹ́lẹ̀, ó wọ bàtà wọ̀bìà, ó fi ọ̀pá ìmọ̀tara ẹni nìkan tilẹ̀, ó wá fi ìgbàgbọ́ ṣe ìbòjú kó tó wá dé fìlà ṣekárí mi lé. Ṣé rí i pé mo tún ti bẹ̀rẹ̀ sí ní lu ìlù àgídìgbo sí fèrè tí ń dún? Ẹ̀yin ọlọ́gbọ́n ẹ máa bá ń ká lọ, ẹ̀yin òmọ̀ràn ẹ máa bá ń fòye gbé.
gbogbo ẹ̀dá tí ń pe Kristi lólúwa wọn tí wọ́n fi ṣọ́ọ̀ṣì ṣelé tí wọ́n ń forí òkè ṣebùsùn tí wọ́n ń fi ààwẹ̀ sóúnjẹ ọ̀rọ̀ Ọlọ́run a máa ká ọ lọ́wọ́ kò bí? àbí this is not the matter of Jesus ní slogan rẹ nígbà tó bá fẹ́ ṣèfẹ́ inú rẹ? ńgbà yìí ló wá sọ wípé this is not matter of Jesus. rọrẹ o torí bó ti ń pe Kristi níbà rẹ ò wá ń pè ọ́ ní ọmọ bí? bọ̀dá Gádàrà tọ̀ Jésù wá àmọ́ kò fẹ́ gbà kí Jésù ò fọwọ́ kan ayé òun. igbe ọ̀gá Jesus wetin I take do you náà ní ń pariwo àfẹ́ni ó bá fetíbalẹ̀ ní ògbọ́ bí ti ń wí fólùgbàlà wípé mo fi Ọlọ́run bẹ̀ ọ́ kí ìwọ má ṣe dá mi lóró. àṣé lóòótọ́ lẹ̀sìn yàtọ̀ sísìn kárí ṣọ́ọ̀ṣì ò sọ ní di séǹtì. àfẹ́ni ó bá gbà kólùgbàlà ó fọwọ́ kan ayé òun. àfẹ́ni ó bá sọ pé èmi rèé gbogbo ara kìkì ẹ̀ṣẹ̀ níwájú Olúwa ló lè níbùgbé lọ́kàn olùgbàlà. kì í ṣàwọn tí kò lè gbà kólùgbàlà ó fọwọ́ kan ayé wọn. àbẹ́ ẹ̀ gbọ́ ni aṣọ funfun nẹ́nẹ́ ni wọ́n fi di ọ̀gbẹ́ni Lásárù ará Bẹ́tánì bíi kíkú bíi yíyè ló bá déwájú olùgbàlà. àmọ́ nígbà tó déwájú Jésù ó mọ irú ipò tó wà. bóyá ọjọ́ tó o bá fojú kan Jésù that is to say tó o ní genuine encounter á sọ fún ọ wípé aṣọ oyè ẹ̀sìn tó gbé wọ̀ deception lásán ni o. àní garment of title tí ń bẹ lára rẹ cover up ni kò lè bo òórùn iṣẹ́ ìsìn àgàbàgebè mọ́lẹ̀ ni mò ń wí. dákun má ṣe ra rẹ bíi ti ọ̀gbẹ́ni ará Gádàrà o. máa fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n àti measurement ayé rẹ. oní òò tí ń jó gẹ̀lẹ̀dẹ́ lóru kó mọ̀ wípé bó pẹ́ bóyá ilẹ̀ ó mọ́. bẹ́ẹ̀ ni ilẹ̀ ó mọ́. òórùn ayé ní fà ọ́ tí kò jẹ́ kó gbóhun tí ọ̀run ń wí nísinsìnyí. àmọ́ ọjọ́ tó bá paradà òórùn rẹ ò ní jára ayé ó bá ọ ṣe mọ́. ọ̀run yìí gan-an ni ó padà wá gbà ọ́ lálejò. kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ Bálámù lolúwa fi ń bá ọ sọ̀rọ̀ yìí o. nítorí pé bàbá sì fẹ́ràn rẹ ni. ṣé bàbá ò sì ní jẹ̀bi ẹnikẹ́ni on the day of reckoning because the gentility of my Father in heaven is not tantamount to foolishness o. bá mi pòsò ń rẹkẹ rẹ ni mo ṣe ń wípé bọ̀dá Gádàrà jẹ́ kó Olúwa ó fọwọ́ kan ayé rẹ o. enough of spiritual hypocrisy ni mò ń wí. wọ́n níbẹ̀ tí ń jẹ nílé eégún bẹ́ẹ̀ lẹ́ ń jẹ nílé orò. Holy Communion níwájú pẹpẹ àṣejẹ níwájú òòṣà bọ̀dá Gádàrà kí wàá ní pàtó ikú Jésù ń gan lórí rẹ. àní kí ni kókó àjíǹde rẹ? tó o bá jẹ́ ọ̀sáká ṣáà tètè jẹ́ ọ̀sáká tó o bá sì jẹ́ òṣoko kò sóhun tí fi ṣèyàn àmọ́ ọ̀sáká òṣoko ngan ibẹ̀ ni wàhálà wà. nítorí pé Ọlọ́run ò rìndìn ò lè gbé arúgbó ọjọ́ múgùn. ṣé o sì mọ̀ wípé ìbá Ọlọ́run ti sọ̀rọ̀ ńlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó ní kò gbóná kò tutù lèmi ó pọ̀ jáde ní ẹnu mi. bọ̀dá Gádàrà jẹ́ kólùgbàlà ó fọwọ́ kan ayé rẹ o. enough of spiritual hypocrisy òun ni fèrè tí ń dún fọn jáde. ìwọ̀nba èyí tí mo rí gbájọ nínú rẹ̀ rè mo fi kọrin lọ àní kò máa fi kọrin lọ nínú ọkàn rẹ bí èmi ṣe ń fi kọrin. enough of spiritual hypocrisy bọ̀dá Gádàrà gàbàgebè nínú ẹ̀sìn àti ìsìn ó tó gẹ́ẹ̀. àfàìjẹ́bẹ̀ ikú àti àjíǹde Jésù nínú ayé tìrẹ kò tí ì mú yes kò ní ìtumọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. bí mo ti ń lọ lónìí jẹ́ ń wá kọ́ ní gbólóhùn kan tí mo ó mọ̀ pé bó bá ti ń pè é ló sì máa hùwà tọ́. bóyá o ti jata àbó ò tí ì jata. bóyá o ti jẹpo àbó ò tí ì jẹpo. àní bóyá o ti mumi àbó ò tí ì mumi. ìwọ sáà máa wí lóhùn rárá wípé àpáta ayérayé ṣe ibi ìsádi mi o. jẹ́ kí omi òun ẹ̀jẹ̀ tó ń sàn láti ìyà rẹ wá ṣe ìwòsàn fẹ́sẹ̀ mi kó o sì sọ mí di mímọ́. ó yá máa wí bẹ́ẹ̀ lọ. àkókò mi ti ń lọ jẹ́ n sáré jó yìí mọ́ nísàlẹ̀ ìdí bíi ti wẹ́dà nítorí òkú èé fara pamọ́ fẹ́ni tí ó sìn o.
tẹ́ ẹ̀ bá fẹ́ kí abala fèrè ní dùn yìí kó tẹnu bọ odò, àní tẹ́ ẹ̀ fẹ́ kó di àwátì lórí afẹ́fẹ́, ẹ mọ̀ gbà mí ni, ẹ mọ̀ ṣàánú mi ni, àti àánú gbogbo àwọn tí ń gbọ́ ètò ọ̀hún tó wúlò fún. Ẹ dákun ẹ wá ṣe onígbọ̀wọ́ ni mò ń wí, ẹ dákun ẹ wá bá mi dá sí i nítorí agbára mi nìkan ò gbé o. Ìfakọsímọ́ ni mo ṣe ń ké sí gbòòrò ayé o, kẹ́ lè bá mi ṣe onígbọ̀wọ́ ètò náà ni. Bóyá ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò ẹ wá lè pè mí sí 08023842382. Bóyá ẹ sì fẹ́ gbéṣẹ́ fún mi gẹ́gẹ́ bí MC àdarí ètò 08023842382 òun náà lẹ̀rọ tẹ́ ẹ pè mí sí. Ẹ dákun ẹ má dáńdá o. Ilé tí ń yá díẹ̀ báyìí díẹ̀ náà nù o, àní àròjọ òun mú solókùn mọ́. Star FM 91.5 òun náà lẹ ti ń gbọ́ wa. Èmi ti ń ṣetán díẹ̀ báyìí díẹ̀ ni mo ti ń relé. Ká dúpẹ́ lọ́wọ́ ọwọ́ tí ò dúró àti mọ́ lọ́nà ẹnu. Ká dúpẹ́ lọ́wọ́ ẹnu tí ò kọ̀ láti gbàlejò òkèlè on behalf of ikùn. Ká wá dúpẹ́ lọ́wọ́ ikùn tó fààyè gba òkèlè láti máa ṣiṣẹ́ rere nínú ara. Ohun tí mò ń wí ni pé mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi o, ẹ̀yin tí ẹ̀ ń pè sí orí ètò. Àkókò sí láti máa dárúkọ yín mọ́ ni. Mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ṣètò tòní náà. Bídèmí Sulaiman, Babátúndé Adéwọlé, Sunday Aiki, Bọ́sẹ̀ Adépọ̀jù, gbogbo yín ẹ ṣé o tẹ́ ṣúgbà mí lórí ètò ọ̀hún. Ire la máa rí o. Bí mo ti ń fi yín sílẹ̀ nínú ọ̀sẹ̀ yìí, àní bí a ti ń tàta pínṣẹ̀ lónìí, wàhálà ò ní dé bá wa o. Àárá àánú gbà bí a ti ń lọ nínú ọ̀sẹ̀ yìí.